It has beauty. D, it has popularity. E, it has glory and honor. Your glory, let one day you is waiting. Lord is waiting. We have to grow from glory to glory. We will have glory in this world, and then graduate into the glory of heaven. Corinthians, 2 Corinthians, chapter 3, verse 18. As we go from faith to faith, so we go from glory to glory. Ṣùgbọ́n gbogbo wa wo ògo Olúwa láìsí ìbòjú bí ẹni pé nínú àwò jíjí a sì ń pa wá dà sí àwòrán kan náà láti ògo dé ògo àní bí láti ọ̀dọ̀ Olúwa tí í ṣe ẹ̀mí. Praise the Lord. That is the plan of God for us. You should grow from faith to faith. There are about 7 or 8 stages of faith. Jésù Kristi bu àwọn ọmọ lẹ́yìn. Ó ní ẹ̀kọ́ tí ní ìgbàgbọ́ sílẹ̀ àsìkò faith. Nígbà tó yá púpọ̀, ó ní ẹ̀kọ́ tí ìgbàgbọ́ kékeré. Stage 3, ó tún wò títí ó ní obìnrin yìí, ó ní ìgbàgbọ́ láàyè yìí, yóò tí ìlú ẹ̀ lé ilẹ̀ Ísírẹ́lì. Ó dé stage kan, ó ní ìgbàgbọ́ tí ń tà nílà. No matter how small faith is, ó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tí ń tà nílà. Kì í ṣe ìgbàgbọ́ tí ènìyàn ṣe tó máa lọ fún ìgbà. Ó wòye, ó sọ fáwọn oní ẹ̀kọ́ òkè yìí. Bí ìgbàgbọ́ ẹ bá tilẹ̀ kéré, ó lè sọ fún òkè yìí kó ṣì yìí yóò ti sọ òṣèlú òkú. That's another stage. Another stage was when they got to ìgbàgbọ́ orúkọ ìlú yẹn with Bethsaida so. Ó jẹ́ ẹgbogbo lásán. Ó kò ní ohun àyíká, kò sẹ́ni kan tó ní ìgbàgbọ́. Ó dẹ̀ sọ fáwọn àtẹ̀gbọ́n àtàbúrò, ó ní ẹ̀ka ìdúpẹ́ bá ní ìgbàgbọ́, èyí ó dúró sí ọ̀dọ́. Nígbà tó ní pé àwọn ènìyàn ní ìgbàgbọ́, ó kú sẹ́kù. Bẹ́ẹ̀ sì ni the standard is ìgbàgbọ́ rẹ̀ ni yóò gbà wọ́n. Kò sì sẹ́ni kankan bẹ́ẹ̀ tó ní ìgbàgbọ́. Ó kú sẹ́kù. Ó wá lo violent faith. Ó kígbe lọ́dọ̀ láàrú kábàá. Lẹ́sẹ̀kẹsẹ̀ kásá ni ti gbóso ẹgbẹ́ ó fi lè lẹ́gbẹ́ ó ní ọgbà àti lẹ́sẹ̀ pẹ̀lú aṣọ ìgbòjì violent faith àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùkọ́ ní bọ́ọ̀lù kékeré ìjẹ́ ní súnmọ́ ìjẹ́ ní ìṣèṣíwájú. Where salt is absent, not in blood, or too much people lament. Níbi tí kò bá síyọ̀, àwọn èèyàn máa lọ wá wòye kó jẹun lélẹ̀ kò síyọ̀ fún ẹ̀. Èkejì tí kò bá tó, àwọn èèyàn bẹ̀rẹ̀ pé kò lè yọ̀ wá ṣẹ̀ṣẹ̀ kiri. Tàbí tó bá wà too much, mo lọ síbi àṣejẹ lóríṣọ́ọ̀bù máyò nígbà tí àwọn ọ̀tọ́ owó jẹ síwájú wa nígbà tí mo kó òkèlè tí mo gbé bá ọbẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí ìwé mẹ́tọ́? Gbogbo wa ṣe láti ìgbé gan ṣàkóso rẹ̀ àwọn kan jẹ́rò. So tí ìjọba pọ̀ jù, òní dárí náà tí ò bá bẹ̀ sí àwọn àìsàn. Ó bá gẹ̀gẹ́ pé ṣe ní kòkó àápìsì ọjọ́ yóò lọ́wọ́ ewu àti èmi we must try all possible ways we are needed everywhere ṣùgbọ́n ẹ má dá ṣe àṣeyẹ. It is popularly accepted. You must be acceptable everywhere you go. Everywhere you go, you must be accepted. As a minister of God, as a child of God, may God bless us in Jesus. Amen. Number 4, iṣẹ́ ìyọ̀. Iṣẹ́ tí o ti gbọ́dọ̀ ṣe. Number 1, it makes things smooth.
and makes people happy. Gbogbo nǹkan tí a bá tó bá ní ìdùnnú àti ìdọ̀tí nígbà tó bá dùn ẹ̀.